yẹn wà á kúkú gíbà láwọn tí Ọlọ́run kọ́kọ́ dá Adam àti Éfà ọmọ àkọ́kọ́ tó máa bí ká mọ̀ pé àwọn lè bímọ wọ́n ṣe ọ̀tá ara wọn lè para wọn so kò mọ̀ pé èèyàn le onígbà kan tí bára àwọn pásítọ̀ tó bá ń lọ ọlọ́pàá tó ń lo kiri mo máa ń kàn dẹ́pọ̀ ẹ̀ wọ́n ní kí ló ń jẹ́ àwọn ìlúmọ̀ Ọlọ́run ẹ̀ bá lọ èmi o ọlọ́pàá yẹn kò sówó tí mo lè ní tí mi ní ọlọ́pàá àwọn àbá sí ṣùgbọ́n ìgbà tó dé stage ẹ̀ pé ibi tí bá lọ ń fọwọ́ kàn mí ibi tí bá lọ ń fà mí ó dé stage yẹn ó dé stage pé àwọn pásítọ̀ tó jẹ́ ẹgbẹ́ mi tí wọ́n tẹ̀ títí omi gan wọ́n ń pa wọ́n ṣeré ó gbọ́dọ̀ fara ẹ̀ ṣeré so ó yẹ kí ètò wà kéèyàn ṣe ètò sára ẹ̀ ní ìlú kan ní ilẹ̀ àwọn Ísírẹ́lì Olúwa sọ fún ọ pé ní òru yìí o kán mú ẹ̀jẹ̀ kan fi sa àmì síwájú lé wọn nítorí pé nǹkan kan fẹ́ kọjá ìwìn ló fẹ́ kọjá àlùjọ̀nnú ló fẹ́ kọjá àwọn àkọ́bí ọmọ gbogbo àkọ́bí ọmọ tó bá lè bá náà máa pa kó wá sọ pé òun ní fi ẹ̀jẹ̀ yẹn síbẹ̀ ètò ni wọ́n yẹn àkọ́kọ́ wà nǹkan kéékèèké tó lè lé ibi dànù nínú ayé ìgbà ètò ní nǹkan míì wà àdúrà ò lè ṣe é ètò ló lè ṣe é ókè jẹ́ fún ẹ́sàmù kan àjọ wà bí àbí ẹ̀yẹn má jẹun ẹ̀jẹ̀ kèmí jẹun láàárọ̀ jẹun lọ́sàn jẹun lálẹ́ ẹni ẹ̀yẹn má gbàdúrà káwọ́ ẹni tó máa jí dáadáa láàárọ̀ tó kejì ẹ̀jẹ̀ kèmí lọ ṣètò oúnjẹ kì í jẹ ẹ̀yẹn má jẹun o ẹ má gbàdúrà ara bọ́dì kọ àdúrà ò ní gbà ní ebi pa àdúrà ò ló fẹ́ gbà wo tó bá ti gbàdúrà díẹ̀ lọ ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ dáadáa tó ṣiṣẹ́ tó wo pásítọ̀ ni mí mo ń ṣiṣẹ́ ìjọ mọ̀ kí mo ní fáàmù igbákejì ọba ló jẹ́ nílùú mo lọ hospital wọ́n ní ilé iṣẹ́ àti ìṣe àwọn òkú kí ló dé tí mo fẹ́ sọ pé kí ló dé tí mo fi ní àwọn kan mi ìfẹ́ jalè mo ti ní wọn mo ti kọ́lé mo ti ra mọ́tò kí tó ní ìjọ mo ti ní wọn bọ́mọjọ kan bá dá 10,000 máa dá 20 it's true kí ló fà á tó ní mo níṣẹ́ mi lọ́wọ́ mo lè ṣiṣẹ́ ni mo làágùn kì í ṣe pé bóyá no èló ìdìjọ ń pa tí mo fẹ́ jẹ no ìjọ mi ò tóbi tó àwọn tó ń pa mílíọ̀nù rárá òlè ló ń pa ní owó ìjọ tó bá pa mo lè ná ní 1 minute tó bá ṣiṣẹ́ tó làágùn gbogbo àwọn bàbá tẹ́lẹ̀ tó pé wọ́n ṣe pásọ̀ tó ń lo jet tó ń lo private jet wọ̀nyí gbogbo èrò pé owó ìjọ nìkan ni rárá o àwọn náà ń ṣiṣẹ́ o orí bàbá Adébóyè ṣe lọ gbogbo ẹ̀ gbogbo ṣe ń tà ó ń tà bí omi ní pure water bàbá Adébóyè bàbá Oyèdépò lọ́wọ́ gbogbo àwọn nǹkan tó ṣe ó ń ṣe business kì í ṣe pé church nìkan no gbogbo yín tẹ̀yìn ohun tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ nìyẹn wọ́n á ní church nìkan kọ́ wọ́n ní business tó establish gbogbo wọn ló kàwé náà bàbá Oyèdépò ó lọ yunifásitì ó jáde ó kàwé ó ti ń ṣiṣẹ́ bàbá Redeem náà ó ti ṣiṣẹ́ ayé ìgbà táwọn lè jáde wọn gbogbo wa lábìlí pé ẹ tó bá ka yunifásitì bá jáde ó máa ríṣẹ́ tó dáa wọ́n lè máa lówó wọ́n fọgbọ́n sí ni náà àmọye àwọn tó ń jọ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ nígbà kan náà tí wọn ò ní kọjá ṣọ́ọ̀ṣì ẹyọkan ẹgbẹ́ ò fọ́nṣọ̀n gbogbo nǹkan tó bá ṣe láyè ọgbọ́n ṣiṣẹ́ fọgbọ́n sí gbàdúrà ṣètò má ṣètò tí ó máa pa ẹ́ lára wo
bó lo ara èèyàn tó fi ṣògùn ẹ̀mí kẹ̀bí lòlò yẹn bóyá olórí burúkú lẹ́ni tó fara ẹ̀ ṣògùn wàá di olórí burúkú bó ṣe wèrè ni wàá di wèrè kò sí bówọ̀ di wèrè àwọn ọmọ àdá bó ṣe aláìsàn ni bó lásán ó mú ọṣẹ lọ fi wẹ̀ èèyàn ló dé wà ní ọṣẹ yẹn èmi sọ fún ẹ pé bó bá ṣe fún ẹ lówó sí ìlọ́po mílíọ̀nù ṣẹ ló máa fi jìyà sí ṣùgbọ́n à ń ṣètò àdúrà kándù òróró iyọ̀ gbogbo nǹkan wọ̀nyí ètò lásán ni olúwa ló lè ṣe bẹ́ẹ̀ olúwa ló lè sọ fún wa pé gbogbo nǹkan jíjí gbogbo ewé yìí gbogbo